bóyá kẹ́ ẹ kúkú parúkọ nàìjíríà dà káyọ̀rùkọ nàìjíríà padà sórúkọ mi bóyá ń gbà yín ọmọ Bọ́lá hàn mí àní lọ síwájú gidi mo sọ Bọ́lá ọmọ Tinubu gbogbo gómìnà lóríṣiríṣi ẹ pàrọ̀ ònú yẹ Kọ̀dọ̀fín o ẹ pàrọ̀ ẹ Kọ̀dọ̀fín àtúwákẹ́ fọ́ọ̀lọ́hún ọba afẹ́ kó bá wa mú bàbá kú o ara ní gbogbo ara lé lẹ́ǹkan sí ọlọ́wọ́n bá wọlá lẹ́yìn wọlá ní òkùnkùn tá wà báyìí wọlá pé nàìjà lówó ọmọ Bọ́lá hàn mí ìyàlẹ́ fi ń jẹ gbogbo wa ẹni tí ò bá dàgbà débi owó Àyìndé ọmọ Bọ́lá hàn mí kò lè rówó jẹun ẹ̀sọ́ gbogbo baálé ilé ẹ̀sọ́ wọn dọ̀lẹ́ ẹ̀sọ́ ọmọbìnrin gidi ẹ̀sọ́ wọn daṣẹ́wó ẹ̀sọ́ bọ̀rọ̀kìnní ọmọkùnrin ẹ̀sọ́ dọmọjàgùdà ọ̀sán gangan bàbá ọlọ́run afẹ́kọ̀ọ́ bá wa mú bàbá kú o bá wa mú bàbá kú o ọlọ́run bàbá wa mú bàbá kú o afẹ́ká ní lọ síwájú. wà wá lọ síwájú mọ́ ẹ̀yìn ló wà wá sí ọmọ Bọ́lá hàn mí ọmọ anífowó ṣe ara yín tẹ́ kúkú mú pé kówó jẹ wàyí ẹjọ́ ń kó ní ẹjọ́ ń kó ná. mo kú òlékòó láti Múrítàlá délé mi lọ́kọ́ta o kò sí nọ́mbì kankan láti lé mi lọ́kọ́ta o tàbí dé Ìbàdàn bíi kòtò bí òkùnkùn là ń rí ọmọ Bọ́lá hàn mí ọmọ anífowó ṣe àtúwọ̀ Ìbàdàn kẹ̀. Beautiful state, beautiful city ní West Africa, l'Africa, káyé pàápàá. Ìbàdàn, ẹ tún jẹ́ kó dúdú títí, kí ló dé? Ó dúdú ọmọ Bọ́lá hàn mí inú wa dúdú síra wa. Ẹ ṣe dáadáa, ẹ sì lẹ̀ ń ṣèjọba. Kò sí iṣẹ́ ọmọ Bọ́lá hàn mí. Kò sówó nílùú. Gbogbo nǹkan ọmọ ènìyàn kò lọ dédé mọ́. Kò sí náà ọmọ Bọ́lá hàn mí ọmọ anífowó ń ṣe. Alóúnjẹ ń lù ú. Àtúndébí o aláṣọ nílé àwọn àkísà anídé lórí ẹsẹ̀ là ń sùn anímọ́tò ẹsẹ̀ la fi ń rìn alóúnjẹ o ebi ń pani lára àrìn àjò tẹ máa rìn mo fẹ́ kẹ́ lọ láti Naija ẹ wá látàbújá ẹ wá sẹ́kọ̀ọ́ kẹ́ wá gbé kó lọ sí Badagry ẹ gbàdé wọ́n Kútọ́nù o kẹ́ lọ sí Togo kẹ́ẹ̀dẹ́lu Ghana kẹ́ẹ̀ tó wálé Àyìndé ọmọ tó gbọ́ láhùn ẹ lọ́wọ́ Peter ṣe rí ìlú kékeré wọ́n ń ṣètò ara wọn láì sí jà ara wọn láì sí bínú ara wọn bẹ́ẹ̀ bá dé Kútọ́nù ẹ̀tọ́ ọmọ ènìyàn human rights ó ń lọ ń bẹ̀ dividend of democracy èrè òṣèlú ìjọba tiwantiwa ẹ̀rí láàrin ìlú wọn àgàgà bẹ́ẹ̀ bá dé Ghana torí pé báyìí ìrọ̀lẹ́ ìní mọ́dé láti Ghana ìdí ọmọ Bọ́lá hàn mo sorun ọjọ́ mẹ́rin láti Monday tí mo ti wọ Ghana tí n fi kú ò iná òṣẹ́jú pẹ́kẹ́ ọmọ Bọ́lá hàn mi fún second kan gbogbo ń lọ ní ìrọ̀rùn kálukú ń ṣe déédéé ẹ fún wọn ní mọ́tò ẹ fún wọn lóhun àlùmọ́nì kọ́ lè dàgbàsókè ọmọ Bọ́lá hàn mi nílùú tiwọn ìlú tiwa àwa wà ńlá kìsà àwa dẹni tó ń sùn bí ẹni ń gbábúlé iná ò sí láàrin ìlú àtúnṣọ fọlọ́wọ́n bá afẹ́ kó mú bàbá kú o afẹ́ kí bàbá máa lọ sílé afẹ́ kọ́ lọ́wọ́n bá mú kú ò ní kíákíá ọmọ Bọ́lá hàn mí bó o ṣe ti Sani Abacha mo tún ṣe léyìí ọmọ Bọ́lá hàn mí ò máa ní fowó ṣe ẹni tí ò bá bínú ń gbà yẹn o tó bá jójó yẹn mo tún sọ àní àtúwákẹ́ fọ́ọ̀lọ́wọ́n bá afẹ́ kó bá wa mú bàbá kú o ara ní gbogbo ara lé.